ìjọba Nàìjíríà kéde àwọn ajínigbé àtàwọn jàǹdùkú agbébọn bíi agbésùmọ̀mí lòdì sí bí wọ́n ṣe ń ka ìjínigbé sí ìkọlù tàbí ẹ̀sùn lásán tẹ́lẹ̀. Ìjọba àpapọ̀ Nàìjíríà ti kéde pé òun ti ka ìjínigbé sí ẹ̀sùn ìgbésùmọ̀mí bíi ti àwọn ìkọlù yòókù tí wọ́n ń gbébọn da orílẹ̀-èdè yìí láàmú. Ọjọ́ Ajé àná ni mínísítà fún ètò ìròyìn Muhammad Idris kéde èyí níbi ìpàdé àwọn oníròyìn tí wọ́n fi kásẹ̀ ọdún 2025 nílẹ̀ nílùú Àbújá. Bákan náà ni ìjọba àpapọ̀ kéde pé ẹgbẹ́ yòókù tó bá dì hámọ́ra ogun tó ń kọlu àwọn èèyàn ti di agbésùmọ̀mí, ìyẹn terrorist. Ìgbésẹ̀ yìí ti yàtọ̀ bí wọ́n ṣe ń fi ojú ìkọlù lásán wo jíjí ọ̀pọ̀ èèyàn gbé tẹ́lẹ̀ àti bí wọ́n ṣe ń wọnú ìlú tí wọ́n da àwọn èèyàn sí hílàhílo. Láti ìsìn lọ, ẹgbẹ́ yòówù tàbí èèyàn tó bá dì hámọ́ra ogun tí wọ́n jí àwọn ọmọ wa gbé, tí wọ́n ń kọlu àwọn àgbẹ̀ wa, tí wọ́n sì ń dààmú àwọn ìlú wa ni a ó máa fi ìyà tó tọ́ jẹ, tí a ó sì máa kà wọ́n sí agbésùmọ̀mí. Ní báyìí, àsìkò ìrújú ti kọjá. Bí o bá kó ìpayà bá àwọn èèyàn wa, bóyá ẹgbẹ́ kan lẹ jẹ́ tàbí ẹnìkan ṣoṣo, agbésùmọ̀mí ni ọ́, bẹ́ẹ̀ la ó sì máa pè ọ́. Kò sí orúkọ kankan tá ò pè ọ́ jù bẹ́ẹ̀ lọ mọ́. Bẹ́ẹ̀ ni mínísítà ètò ìròyìn wí. Ó fi kún pé ìgbésẹ̀ yìí yóò tún jẹ́ kí ìjọba ró àwọn ẹ̀ṣọ́ aláàbò lágbára sí i. Bákan náà ló ní ìjọba yóò pèsè àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò àti ìrìnsẹ̀ tó yẹ. Àwọn ọdẹ aṣọ́gbó yóò sì wà. Ó ní àwọn èèyàn náà yóò máa ṣọ́ agbègbè. Wọn yóò mọ̀ nípa agbègbè kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ ibẹ̀. Wọn yóò sì lè tètè mọ ibi táwọn ẹni ibi fi ń ṣe ibùbá nínú igbó. Àwọn ọdẹ aṣọ́gbó yìí náà ni mínísítà sọ pé lára ojúṣe wọn ni láti dènà ibi tí àwọn ọ̀daràn ń gbà kọjá tí wọ́n ti ń pín nǹkan ogun. Ojúṣe wọn sì tún ni láti tú àgọ́ àwọn ọ̀daràn palẹ̀ kí wọ́n sì lè fi àwọn àgbẹ̀ lọ́kàn balẹ̀ láwọn ibi tí wọn kò ti rí oko lọ mọ́ nítorí ìkọlù agbésùmọ̀mí. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ìròyìn yìí ká. Ẹ bá wa fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas tó ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.